lórí ìkànnì AIF Media. èso sọ̀rọ̀ wà táyì ilé ayé ẹ̀ fi pàtìpàtì ilé sùn lọ. èso òjòkó tá ò èso ọ̀nà èso rẹ̀ wà táyì ilé ẹ̀ má fi pàtìpàtì ilé sùn lọ. ó nílé ọ̀pọ̀ mú lẹ́rọ mọ́jà alẹ́ kan àbí ń bẹ́ sùn ọmọ rírí pẹ̀tẹ́ tí má sọ̀wọ́ mi ọmọ kẹ̀kẹ́ mi ta dídùn asọ́lé ìdíje èèyàn. èso òjòkó tá ò èso ọ̀nà èso rẹ̀ wà táyì ilé aláyé má fi pàtìpàtì ilé sùn lọ. ìwà tá ara wà tá lè jẹ́ ọmọ bí ń bẹ́ sùn o ìwà tá ọmọ abilọ́dẹ sùn ọmọ rírí pẹ̀tẹ́ tí má sọ̀wọ́ mi ẹ̀yin lọ́mọ wà tá ilé ọmọ òpómúlérò mọ́jà lẹ́kàn èso ilé ìwà tá ara ilé ọ̀yún ara ilé bá níyìn ọmọ kúlúkúlú aṣọ odù aṣọ odù lẹ̀kẹ̀ odù onínú kọ́rọ̀ odù oníṣẹ́ òmìnira tó lé nígbà aṣọ òwú làbákẹ́ aṣọ làbáyìn ọ̀dà mi lójú. èso òjòkó tá ò èso ọ̀nà èso rẹ̀ wà táyì ilé aláyé mọ́ fi pàtìpàtì ilé sùn lọ. ìwà nú ara ìwà tá ara ìlú ọ̀yún ọmọ ẹ̀kẹ́ dára ní ìmọ̀já ọ̀pọ̀lọpọ̀ ẹ̀lẹ̀kẹ̀ sálẹ̀ fi sí mọ́ lọ sọ́jà èmùrè jọjọ́ sí ẹ̀yin lọ́mọ òpó kan bíi ti o ọmọ òpó kan bíi ti tí ládẹ́fọ̀n ti ládẹ́rin òpó kan bíi ti ajagun ní ajága wọn ẹsẹ̀ ọmọ òpó tí wọ́n lọ́rọ̀ ọgbọ́n ẹja fẹnu rẹ̀ gúnná ọmọ náà gbọ́ràn ẹja kọjú ẹ sómi ọmọ mi ọgbọ́ràn ẹja kọjú rẹ̀ sẹ́rùn gangan tani yá mu tí àwọn o ọmọ bíi ń bẹ́ sú ọmọ mi tí ọlọ́run ọgbọ́n ẹja fi pọ́n tí ń lé yín o tani yá mu tí àwọn ní eyín arẹ́ ìwé ìjagun ọ̀pá àfọ̀njá mu tí kò gbọ́ràn mọ́ ọjọ́ sí wọ́n bá kọjú ọmọ wọn rí lé wá sógun ogun náà làfọ̀njá lọ tí ó padà sẹ́rí wa nù lé mọ́. èso òjòkó tá ò èso ọ̀nà èso rẹ̀ wà táyì ilé rẹ̀ ayé mọ́ fi pàtìpàtì ilé sùn lọ. ẹ̀yin lọ́mọ olùlù tí ìlú aṣọ bámúbámú bàbá yín lágbọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ sàmọ́ta níjọ́sí ó sì fi bọmọ láwù lẹ́nu ará ìwà tá ọmọ àlólò èṣù ṣáájú lẹ bá tán ní àdúgbò ẹ̀yìn èṣù ṣáájú ò kì í jọ wá bẹ́ẹ̀ ni kì í jọ ọ̀pẹ tí kányìn lọ́ máa jókun tímọ́tímọ́ ará ìwà tá èso ọmọ lọ́tọ̀ èṣù mọ̀ mí èso òjòkó mi òkò lóko lè mú súnmú jáde òpó láyà lọ́gbẹ̀ alùpùpù òòsà. èso òjòkó tá ò èso ọ̀nà èso rẹ̀ wà táyì ilé rẹ̀ ayé mọ́ fi pàtìpàtì ilé sùn lọ. ẹ̀yin lọ́mọ òpó kájàkárọ̀ yóò ọmọ bí ń bẹ́sù bá a bá dòde ọ̀yọ́ káwé ẹni tí ọba bí káwé ẹni tí ọba bá tán ọjọ́ òtójọ́ ọjọ́ òtójọ́ bàbá oníkálukú ń pòpòrò yọ lé wọ́n gbé gidi wájú ọba kò tó lẹ̀ rárá wọ́n gbé gidi ààfin ọ̀yọ́ igi wọn ò tó lẹ̀ ọba ní ká mú wọn káde wọn lọ́kùn o ọmọ àbí ń bẹ́sù o nípa sọ́mọ́ kù bí òjò káyìn wọn sí ẹgbẹ́ gbàgede kọ́rẹ́ tó o sì mọ̀ kù bí ọ̀tá lára wọn káwá gbọ́ wọn sí ẹgbẹ́ gbàgede kí wọ́n lè mọ bí ẹ̀sìn ọba ṣe ń jẹ kó ìgbà tó wá dórí ìwà tá òpó mọ́jà lẹ́kọ̀ọ́ òpó àgúnlérò gbégi dáàfin ọ̀yọ́ igi sí ìtòlẹ̀ ọba ní káyà mú aṣọ káfíńrógì ńlòpọ̀ bá rọ̀ṣọ̀ lò òpó bá gbàjà lé ọmọ márílé wá àìdòpọ̀ ńlò òpó bá kan dúdúdúdú lábẹ́ aṣọ bàbá yín ní lọ níjọ́ ọjọ́ kìíní ní tó fọ̀rọ̀ tán balẹ̀ nílé bàbá yín o ó ní takọtabo tí bá lọ rẹ̀ ẹ̀ṣẹ̀ gbọ̀nsẹ̀ kí wọ́n mọ̀ ṣe jáwé òwúnù dí láyéláyé takọtabo tí bá lọ sí ẹ̀ṣẹ̀ gbọ̀nsẹ̀ bàbá jáwé òwúnù dí ẹ̀ mọ̀ sí ẹ̀ṣẹ̀ gbé wọn ṣe pé Ṣàngó mọ́ bọ́pẹ́ títí ojú aṣọ àmọ́ ẹ̀pọ́rú wọn ọmọ gíbẹ̀ nílẹ̀ bá jáse lóore ẹ̀bí ní ẹ̀pọ́rú kíkíní èyí alákọ̀ọ́kọ́ ẹ̀já ṣẹ́gi orógbó lóore orógbó lẹ́lẹ́bẹ̀ẹ́ Ṣàngó bí bá ń bínú lé bàbá lórí yín. ìkànnì AIF Media. Òpólọ́lá aṣọ tìrọ̀kọ́ tẹ̀ kankan òpólọ́lá aṣọ. òpólọ́lá aṣọ tìrọ̀kọ́ tẹ̀ kankan òpólọ́lá aṣọ. ẹ̀yin ẹlẹ́ẹ̀kejì ọ̀wẹ̀wẹ̀ nílé ọmọ bí ń bẹ́ sùn o ẹjẹ́ ṣẹ́gi obì lóore obì ní bẹ́ẹ̀ kú obì ní bàrùn obì ní ọbẹ̀ rí ọ̀tá wà gbogbo ọmọ bí lóde sùn ọmọ námú bí ọwọ́ aṣọ àìdò òpóláyà lọ́gbẹ̀ẹ́ alùpùpù òòsà. ìwà tá òpólọ́lá aṣọ ayé mọ̀gbẹ́ kan mọ́ òpólọ́lá aṣọ. ẹlẹ́ẹ̀kẹta ọ̀wẹ̀wẹ̀ kọ́lé ọmọ bí ń bẹ́ sùn ẹjẹ́ ṣẹ́gi ata lóore bàárẹ̀ bá ń ṣèyàn wà ní lámú ìjàta bí ọ̀jàtẹ̀ ẹjẹ́ ṣẹ́gi ata lóore èyí ẹlẹ́ẹ̀kẹrin ọ̀wẹ̀wẹ̀ kọ́ ọmọ bí ń bẹ́ sùn ẹjẹ́ ṣẹ́gi òwú lóore ẹjẹ́ àbọ̀wọ̀ ká má fẹ́ wí òwú nù rí nítorí ọmọ ọ̀nì ní jogún ẹni ìwà náà sọ̀bẹ̀sẹ̀ dí o àsọ̀bọ̀ kókó arúrú ìdílé.
lórí ìkànnì AIF Media.